Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ padà lọ́jọ́ ti tòní, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ní gbogbo ibi tí a ti ṣe láǹfààní àti máa ṣalábàápàdé wa ní ojú ìwòran yín. Ẹ mọ̀ gbé kó ń bẹ̀ rárá. Ẹja tún mọ̀ ká àwọn ìròyìn ẹlẹ́ tó ń ṣẹlẹ̀ jákèjádò àgbáláyé àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹja mọ̀ ká gbogbo ẹ̀ sí etí ìgbọ́ yín. Kí ló ń tó ń lọ? Òun náà ni àmúwa lábala àkójọpọ̀ ìròyìn ẹlẹ́ tó máa ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Kásùn Kájí tẹlifíṣàn gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ bá ń wá nǹkan fìdílé bẹ́ẹ̀ bá ti bá ń wá nǹkan fìdílé o, àbíkẹ́ fìdílé nǹkan ká ti jọ máa ká lọ lónìí. Kí lóhun tí mo mú wá sí etí ìgbọ́ yín lọ́jọ́ ti tòní o? Ẹ jẹ́ mọ̀ mú wa ní méjì mẹ́ta, mọ̀ fi kalẹ̀ sí, mọ̀ fi kalẹ̀ sí, mọ̀ gbé kó bẹ́ẹ̀ rárá. Lọ́jọ́ tòní bọ́ni ti kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ òpó Sahara Reporters náà mú kọ́kọ́ tẹ̀kọ̀ létí lọ. Ẹgbẹ́ mú kọ́kọ́ gbà lọ kí lóhun tí mo bá ń bẹ̀. Ẹ wò ó, ẹgbẹ́ òṣèlú APC mà ló tún sọ̀rọ̀. Kí lóhun tí wọ́n sọ? Wọ́n ní a ò ní yára kí gómìnà Adémọ́lá Adélékè kú oríire o, ìyẹn lẹ́yìn tó jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà ẹ̀keje. Wọ́n ní a máa ṣàtúnyẹ̀wò gbogbo èsì ìdìbò eléyìí tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀kan sí ká tó gbà wípé bẹ́ẹ̀ ni báyìí ni gómìnà Adémọ́lá Adélékè kan ló di gómìnà wa. Ẹgbẹ́ òṣèlú APC mà ló ké gbàjarè síta bẹ́ẹ̀ náà ni mo rí lójókòó Sahara Reporters. Kí lóhun tó ṣẹlẹ̀? Ẹ̀jẹ̀ ń túṣu désàlẹ̀ kòkò fún yín. Ẹgbẹ́ ìpolongo APC nípínlẹ̀ Ọ̀ṣun ló pé àwọn ṣetán wà yìí o, àwọn ṣetán wà yìí o táwọn yóò rí pé àwọn túṣu désàlẹ̀ kòkò gbogbo èsì ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sátidé ìyẹn ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tẹwà nínú rẹ̀ yìí kan. Wọ́n ní àwọn ṣetán báyìí láti ṣàtúnyẹ̀wò gbogbo ẹ̀ báyìí lẹ́yọ kọ̀ọ̀kan nítorí pé kí ni o, àwọn ò gbà wípé gómìnà Adémọ́lá Adélékè nǹkan ló borí nínú ìdìbò ọ̀hún. Wọ́n ní bí INEC kọ̀ kéde tirẹ̀ ní o wíwẹ́ pé àwọn ò gbàgbọ́ tàwọn pé bó tilẹ̀ jẹ́ pé ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu nǹkan ni wọ́n ti kù gírí o, tí wọ́n ti lọ pé gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n sì ti ń kí ikú oríire. Wọ́n ní àwọn nítawọn báyìí o, táwọn ó ṣe báyìí ni àwọn yóò ṣe, táwọn yóò sì rí i pé gbogbo èsì ìdìbò ọ̀hún báyìí làwọn ṣe àtúnyẹ̀wò rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní ọ̀rọ̀ tó bẹ́ńlẹ̀ yìí o, a rí i pé a tọ̀ àwọn amòfin wa lọ, àwọn amòfin a rí pé àtọ gbogbo wọn lọ́tà á sì rí pé a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lọ́nà tó bá òfin mu ni o, láti rí pé a ṣe àtúnyẹ̀wò a sì ṣe àtúnkà gbogbo èsì ìdìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ká tó gbà ní pàtó pé lóòótọ́ báyìí náà ni gómìnà Adémọ́lá Adélékè nǹkan ló gbégbá òrókè lásìkò ètò ìdìbò náà. Ẹ wò ó, wọ́n sọ̀rọ̀ ọ̀hún o lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Arise TV yẹn ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé Monday. Ìyẹn ọ̀gbẹ́ni Olúwọlé Ọ̀kẹ́ tó jẹ́ adarí àgbà fẹ́gbẹ́ òṣèlú APC nǹkan náà ni ó sọ bẹ́ẹ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ wípé kò kan àwọn ò pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń pè wọ́n ti ń kí wọn kú oríire pé tí ààrẹ ni wọ́n ṣe yàn pé àwọn nítawọn kan àwọn ṣe àtúnyẹ̀wò gbogbo èsì ìdìbò ọ̀hún ni. Tẹ́ ò bá gbàgbé wípé ètò ìdìbò ọ̀hún ló wáyé ní Sátidé tó kọjá, tó sì jẹ́ wípé gómìnà Adémọ́lá Adélékè kan ló léwájú pẹ̀lú ìbò láwọn ìjọba ìbílẹ̀ bíi 19 tó sì jẹ́ wípé àwọn ìjọba ìbílẹ̀ bíi 11 péré náà ni ọ̀gbẹ́ni Oyèbámíjí tó jẹ́ ẹgbẹ́ alátakò nǹkan yẹn ti ẹgbẹ́ òṣèlú APC nǹkan ló ti borí. Eléyìí tó mú kí àjọ INEC nìkan kí wọ́n kéde gómìnà Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. tó
ẹ wo ẹ̀yin tèmi ẹjẹ fi yín lẹ bẹ́ẹ̀ ẹjẹ tún náà wọgọrin mìíràn tí mo mú wá fún yín ní ọjọ́ ti tòní kí lóhun tí mo tún bá ń bí o ààrẹ orílẹ̀-èdè wa náà Goodluck Jonathan bàbá ò dákẹ́ o bàbá náà tún sọ̀rọ̀ sókè o nígbà wọn sọ̀rọ̀ sókè kí lóhun tí wọ́n sọ kódà wọ́n ṣèkìlọ̀ ní òkìlọ̀ ń bábá fún wa sáwọn gómìnà àti sí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu pé kí ló dé ẹ̀yin gómìnà wípé àfẹ́rùwà bíi eléyìí dákùnrin ìwà wo ni bàbá ń sọ bẹ́ẹ̀ ò bá gbàgbé pé lásìkò ètò ìdìbò gómìnà lẹ́tọ̀ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni àwọn ẹgbẹ́ òṣèlú APC àwọn gómìnà ní gbogbo wọn ṣara wọn jọ ni wọ́n tú yáyà ni wọ́n pe gbogbo abáyé láléwájú lálọ́dé sí ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí ti ìdìbò tí ń bọ̀ náà ni bàbá wa Goodluck Jonathan wọ́n sọ̀rọ̀ sí pé rárá o ìwà báyìí àfẹ́ láwùjọ wa àfẹ́ lásìkò ìjọba warawa lórílẹ̀‐èdè Nàìjíríà ohun tí ò tọ́ tí ò sì bófin mi ni tó wá ń ṣe ìkìlọ̀ wípé níṣẹ́ ni kí gbogbo àwọn gómìnà àwọn mínísítà àwọn olóṣèlú gbogbo àwọn tó nípò tó lágbára pé rárá o ṣé ẹ fẹ́ mọ kọ́ àwọn ọmọ aráàlú ẹ fẹ́ mọ kó wọn láyà jẹ ni látàrí bí ẹ ti kóra yín jọ tẹ́ ẹ sì kó àwọn ẹ̀ṣọ́ elétò ààbò tìra yín lẹ́yìn tẹ́ ẹ sì kó bọ́ tẹ́ ẹ kó gbogbo ẹ̀ tẹ́ ẹ kó hùn jà agbára tẹ́ ẹ wá kó torí pé kí ni torí pé á dìbò yín náà kó rárá ohun tí ò tọ́ tí ò sì bófin mi ni bàbá wa ń sọ̀rọ̀ wọn ni bàbá dákẹ́ wọn ni kódà tara wa bá wa dákẹ́ nítorí pé kí ni ìṣẹ̀lẹ̀ yìí kan ló ti ṣe bẹ́ẹ̀ wáyé ní ọdún 2013 o lásìkò ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Anambra àti ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2014 tó sì jẹ́ kó di mímọ̀ wípé ohun tí ò tọ́ tí ò sì bójú mu ni dáa sì gbọ́dọ̀ dákẹ́ lórí rẹ̀. Bàbá wa túbọ̀ sọ̀rọ̀ ó ní òun kí àjọ INEC àwọn olóṣèlú tó kópa nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá o tó fi mọ́ gbogbo àwọn tó kópa lásìkò ètò ìdìbò náà níbi ètò ìdìbò ọ̀hún kan níbo ti lọ wọ́ọ́rọ́wọ́ tí ò mú jà tí ò mú wàhálà tí ò sì mú ìtàjẹ̀ sílẹ̀ dání Goodluck Jonathan wọn jẹ́ kó di mímọ̀ wípé tá a bá ń ṣe báyìí bá lọ ó túmọ̀ sí wípé àwọn èèyàn aráàlú ń kọ wọ́n túbọ̀ ní ìgbàgbọ́ nínú ètò ìdìbò orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì tún fún wọn ní ìgboyà wípé lóòótọ́ ń kọ ní ètò ìdìbò wọn ń kọ ló ní ìtumọ̀. Ààrẹ wa náà Goodluck Jonathan wọ́n sọ lẹ́yìn o wípé látàrí bẹ́ẹ̀ ń kọ́ a gbọ́dọ̀ dákẹ́ lórí ìwà tí àwọn gómìnà lórí bí wọ́n ti lo ipò tí wọ́n sì lo ọwọ́ agbára wípé ká máa kóra wa jọ ká máa kó àwọn ohun ìjà lẹ́yìn ká máa kó àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àwọn ológun àwọn àjọ elétò ààbò gbogbo pátápátá ká máa di gbogbo wa di àhámọ́ra ká máa kó àwọn kóra wa lọ ó di ibi tí ètò ìdìbò ti wáyé ó lóhun tí ò tọ́ tí ò sì bófin mi ni tí ò sì gbọ́dọ̀ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ látàrí bẹ́ẹ̀ nǹkan o bàbá wa rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n lóṣèlú ní o ìgbìmọ̀ àlàáfíà tí wọ́n gbé kalẹ̀ ní o ò ní níṣẹ́ ni kí wọ́n yà mọ̀ bí wọ́n ti gbé àwọn ìlànà kalẹ̀ òfin tí àwọn olóṣèlú ó máa tẹ̀lé nígbà bá ti di pé àsìkò ìdìbò ń bọ̀ lọ́nà báyìí pé ẹ̀yà ọmọ bẹ́ẹ̀ ti fi ìlànà tí wọ́n mọ̀ tẹ̀lé lélẹ̀ tó sì jẹ́ wípé gbogbo wọn pátápátá báyìí ni ó gbọ́dọ̀ pa òfin náà mọ́ kí irú eléyìí nǹkan ò kó má bàa tún ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú níṣẹ́ ni kẹ́ ẹ̀yà jẹ́ kí ilé tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí kan níṣẹ́ ni kẹ́ ẹ̀yà jẹ́ kó jẹ́ àṣemọ̀ kí irú eléyìí kan kó má tún fi ara hàn lọ́jọ́ iwájú. ẹ̀yin tèmi mo bá kú ọ̀nbẹ́ kíákíá ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní wàrà ṣẹ̀ṣà kí lóun tí mo tún rí ṣàjọ lójú òpó Vanguard o ẹ rántí wípé omíyalé omíyako omíyalẹ̀ mà ló ti gba ìlú Àbújá kan látàrí bẹ́ẹ̀ nǹkan náà ni mínísítà olúùlú ilẹ̀ wa ìyẹn mínísítà Nyesom Wike náà ni ó wá fọhùn lé lórí pé a ti bẹ̀rẹ̀ ṣẹ́ o ní kíákíá sì ní wẹ́rẹ́wẹ́rẹ́ ní wàrà ṣẹ̀ṣà wípé gbogbo àwọn ilé eléyìí tí wọ́n bá kọ́ sójú àwọn ọ̀gbàrá ọ̀hún tí ò jẹ́ kó mi ó kọjá tí ò jẹ́ kí àwọn mi ọ̀hún rọ́nà lọ pé ṣé lásìkò tá a wà yé àsìkò òjò ni o àsìkò ọ̀dá òjò ni o tó sì jẹ́ pé kò sẹ́ni tó lè dáṣẹ́ Ọlọ́run ọba dúró pé látàrí bẹ́ẹ̀ nǹkan iṣẹ́ tó bá yẹ káwọn èèyàn ṣe náà láàrin pa ṣe o bàbá wa pé gbogbo àwọn ilé eléyìí tí wọ́n kọ́ sí orí àwọn omi ọ̀hún ń kọ́ ńlá wọn yóò rí pé àwọn ọmọ balẹ̀ kódà ó sọ̀rọ̀ ó láwọn ilé ọ̀hún lòún mọ̀ pé àwọn tó nípò tó lágbára nílùú àwọn mínísítà àwọn gómìnà àwọn amòfin
òfin àwọn aṣòfin gbogbo wọn pátápátá olóhùn mọ̀ pé àwọn náà ni wọ́n ní lébẹ̀ pé kì í sì ṣe àwọn aráàlú ni yóò kọ àwùrú àwọn lébẹ̀ ó nítorí bẹ́ẹ̀ nǹkan olóhùn ti gbáradì nítorí pé òun mọ̀ wípé ọ̀rọ̀ òun kan ni ó mú kí wọ́n túbọ̀ mú orúkọ òun sẹ́nu pé wọ́n tún bẹ̀rẹ̀ sí ní máa wọ́ òun o Wike ṣe lé Wike ṣe bẹ́ẹ̀ wọ́n torí ti ìdìbò tí ń bọ̀ lọ́nà ni Wike ṣe bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ òun ni bóun ṣe wà yìí o òun ti múra tóun sì ti gbáradì sílẹ̀ fún wọn wípé ohun tó bá wọn lẹ́nu báyìí náà ni kí wọ́n sọ pé òun ní tòun o nítòun ó bá ṣe lòun ó sì ṣe pé gbogbo ilé àti ilẹ̀ òun o ẹni bá kọ́lé sórí omi tó ń jẹ́ àwọn àgbàrá òjò lọ́wọ́ tí ò jẹ́ kó rí kí wọ́n ṣọ̀lọ̀ tó mú kí ó máa yọ àwọn ènìyàn lẹ́nu tó mú kí wọ́n máa yọ àwọn olùgbé ìpínlẹ̀ náà lẹ́nu pé ní báyìí àwọn ti ṣetán bẹ̀rẹ̀ látọjọ́ Monday títí dé Saturday pé iṣẹ́ ó bẹ̀rẹ̀ ní pẹrẹwu táwọn ó sì bẹ̀rẹ̀ sí ní máa mú àwọn ilé náà balẹ̀ láì fi ti po àbí ti ẹni tó kọ́ ilé náà àbí tó ní ilé náà kọ́ láì fi ti ru ẹni bẹ́ẹ̀ ṣe láwùjọ. ẹ wo Wike tún fi àsìkò náà kan ó fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ náà eléyìí tó pe àkíyèsí rẹ̀ sí ọ̀rọ̀ omíyalé fún tó wáyé ní ìpínlẹ̀ náà tó sì ń pe òun yóò rí wípé òun ṣe ohun tó tọ́ òun sì gbé ìgbésẹ̀ tó tọ́. ẹ wá ẹ̀yin tèmi àrímọ̀ jù báyìí lọ fúnra èyí tí mo tún ṣàjọ tí mo kó wá fún yín ní ọjọ́ tuntun ní ìtọ́kù tún ti gbà mìíràn nígbà tèmi àti yóò ti jọ láǹfààní àtijọ́ pàdé ara wa kó tó tún dìgbà náà yọ báyìí náà ni èmi àti yóò ti jọ jùmọ̀ pẹ̀lú orúkọ tèmi òkú yí padà Ọmọlọ́lá Aya Babalọ́lá náà ni mo jẹ́ ẹ ṣeun nígbà gbogbo tẹ́ ń bá wa tẹ́tí gbọ́ tẹ̀sí bá wa wò ó ojú tẹ̀ fi ń wò wá ní fọ́ ẹjú tẹ̀ fi ń gbọ́ wa kò ní dè láṣẹ Ọlọ́run ọba títí dìgbà mìíràn ó dìgbà.